country where the evil police they fear bandits. See one policeman for handy for that side. Now we dey road now. They say bandits they road will not be passed. See go slow, see hold up. We just park for a road. The Minister of State for Defense is encouraging banditry in Nigeria. Now, this is coming from a very reliable source. Now, according to this source, the man said they arrested a bandit in Nigeria with a lot of almost 500. I don't want to mention him because of restriction. Now, when they arrested this guy, the Minister of State for Defense made a call and asked for this guy to be released in Nigeria. Now, this is a notorious bandit in Nigeria. They arrested him and made Tawale Bello ask for his release, and they bailed him. Now, this is the major reason, if you ask me, why US government is asking the President of Nigeria, Mr. Bola Tinubu, to remove the Minister of State for Defense. This is the major reason. If this man is encouraging banditry in Nigeria, there's no how he's supposed to be in that position, whereas Nigeria is asking for military support from US government, and US government has given a clear instruction that before they can come into Nigeria to bring military support in order to combat insecurity in Nigeria, that the President of Nigeria must remove the Minister of State for Defense. This man, he must be removed. This is CrossblogxTV. Don't forget to subscribe, like and share. Lórí àwọn Fúlàní àwọn agbẹnipa ní ilẹ̀ Yorùbá nílùú Nàìjíríà ni o. Ṣé ti rí pé gbogbo àwọn èèyàn ti jáde báyìí. Nílùú Ìbàdàn làwọn èèyàn ti jáde o, tán láwọn ò ní gbà o. Ṣé rí pé gbogbo títì gbogbo ẹ̀ ti block. Àwọn èèyàn lọ sóko, wọn ò ní lọ sódò nítorí ọ̀rọ̀ àwọn Fúlàní agbẹnipa. Ṣé bá ṣe máa wòrán nílẹ̀ Yorùbá lélẹ́yìí ni àwọn èèyàn tún bọ́ sórí títì nílùú Ìbàdàn tí gbogbo wọn bẹ̀rẹ̀ sí fi ẹ̀hónú wọn hàn pé àwọn ò lè gbà kí Fúlàní máa gbé wá pa, a ò lè gbà kí wọ́n máa gbowó lọ́wọ́ kan máa gba ransom. Àwọn náà lè rí inú fídíò tó ń gba ransom mi millions ṣáwọn ìjọba ìmọ̀ aláwọn ò rí ni. Tẹ̀wárí ìgbésẹ̀ tó ṣẹlẹ̀ ní pé àwọn èèyàn ní kí ló ti Trump tó fẹ́ wá sí Nàìjíríà. Ṣé gbọ́n kan tí arábìnrin yẹn sọ tó ṣe sọ̀rọ̀ tó ń sìn, ó ní Matawale which is governor tó wà láàrin minister tó wà láàrin yìí, ó ní Trump ní wọ́n gbọ́dọ̀ yọ kúrò, tí wọ́n bá yọ kúrò àwọn ò lè ṣiṣẹ́ pẹ̀lú ìjọba Nàìjíríà. Ṣé túbọ̀ bẹ́ẹ̀ wọ́n ní tí wọ́n bá yọ kúrò wọn lè ṣiṣẹ́ pẹ̀lú ìjọba Nàìjíríà because why? Wọ́n ní àwọn people yìí náà ni wọ́n fi wọ́n lẹ̀, àwọn ni wọ́n mú wọn, àwọn ni wọ́n fi wọ́n lẹ̀. Fọ́nrán mi máa jáde tí máa fi oríṣiríṣi àwọn kan hàn yí pé wọ́n ní àwọn míì terrorist yìí wà tí wọ́n bá mú wọn, àwọn aláṣẹ kan ló máa pàṣẹ pé kán fi wọ́n lẹ̀. Báwo la ṣe fẹ́ kó yọ nínú Nàìjíríà nígbà tí wọ́n bá mú àwọn èèyàn táwọn èèyàn tún pàṣẹ pé kán fi wọ́n lẹ̀, gbogbo wọn nísìnyí wọ́n wá sọ pé somebody ta ni ó ṣe àkáǹtì fún, ta ni ó ṣe náwó sí. Matawale ní àwọn kan náà ní kán fi wọ́n lẹ̀, Gúnmi ní àwọn kan náà ní wọ́n wà ń bẹ̀. Mo tún rí videos another video kan tí wọ́n ní wọ́n mú àwọn èèyàn kan wọ́n pàṣẹ láti Àbújá, ta ni ẹni tó jẹ́ wọ́n yẹn. Buratai náà ní àwọn tí wọ́n gbé padà sínú àwọn army yìí, Buratai ní àwọn kan náà máa blame, àwọn tó kó fún wọn náà máa blame. Báwo ṣe máa kó insurgents wá fún yín tán ni wọ́n ti repent, ṣe bìrì pé how many years wọ́n send nínú gbó. Òun ni bàbá Adebayo wá bínú fi àdúrà tó lágbára àti ìpè àdúrà tó lágbára ránṣẹ́ sí wọn, torí tí gbogbo àwọn pásítọ̀ Nàìjíríà tó máa ti ń fi àwọn àdúrà tó lágbára ránṣẹ́ sí wọn báyìí ni a ti máa ṣiṣẹ́ díẹ̀ bọ̀ oníkálukú face business wọn da oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà nù. Ìgbà tí Trump ti wá jáde làwọn àgbàlagbà oríṣiríṣi abẹ́rẹ́ sí ń jáde ọ̀ṣà ránṣẹ́ ṣe two face lẹ́yìn bàbá Adebayo àti one pastor kan tó máa ń fún àwọn people ìlépè all the time tó máa ń fi òjò àdúrà ránṣẹ́ sí wọn. Èmi ò ráwọn pastor tó máa ń ṣe o, èyí tó ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n kàn fi yẹn bojú ni, wọ́n fi bojú ni o. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká listen sí bàbá Adebayo. Nàìjíríà kò ní happen sí ẹ. Àmín. Ó ní Nàìjíríà kò ní happen sí ẹ. Àmín. Gbogbo àwọn tó ń ní yín lára ló kọ Jésù wọ́n máa bá ikú lọ. Àmín. Gbogbo àwọn tí ń fìyà jẹ yín lórílẹ̀-èdè wọ́n máa bá ikú lọ. Àmín.
Gbogbo àwọn tó dá iná wàhálà, iná yẹn máa jó wọn. Àmín. Gbogbo àwọn tó pomi ìbànújẹ́, àwọn fúnra wọn náà máa mú. Àmín. Ó máa ní ìṣẹ́gun. Àmín. Ọ̀rọ̀ rẹ̀ máa dayọ̀. Àmín. Ó sọ àsọtẹ́lẹ̀. Gbogbo àwọn tí ń tẹ̀jẹ̀ èèyàn sílẹ̀, ọba àwọn bá ikú gbóná máa fi baptisi wọn. Àmín. Kẹ́yìn wà lálàáfíà. Àmín. Sàmí, ó máa rapture. Àmín. Ó máa rapture. Àmín. Mo ló máa rapture. Àmín. Ó yìn Ọlọ́run lógo. Àmín. Orí ọ̀fẹ́ bàbá. Àmín. Ti ọmọ. Àmín. Ti ẹ̀mí mímọ́. Àmín. Kó wà pẹ̀lú yín. Àmín. Kó di ọ̀mú. Àmín. Kọ́kàn rẹ̀ balẹ̀. Àmín. Sàmí o. Lójúmọ́ ti mọ́lé ni àlárèrè rẹ̀ máa ṣẹ. Àmín. Ìran rere rẹ̀ máa ṣẹ. Àmín. Olùrànlọ́wọ́ máa wá ẹ kàn. Àmín. Ó sì yìn Ọlọ́run lógo. Àmín. Gbogbo ẹ̀yin tẹ́ ń rìnrìn àjò, ẹ ò ní lásídẹ̀ǹtì. Àmín. Ẹ̀yin tẹ́ ń fò lókè, ẹ ò ní jábọ́. Àmín. Ẹ̀yin tẹ́ wà lórí omi, ẹ ò ní rì. Àmín. Lórúkọ Jésù, ìjì ayé kan kò ní jà yín. Àmín. Ìjì ayé kan kò ní jà yín. Àmín. Gómìnà Sanwó-Olú Governor Sanwo-Olu of Lagos State. kó àwọn Ministry of Housing kan lọ Badagry Beach. Tell the Minister of Housing to go to Badagry Beach. Wọ́n ti gbọ́n yẹ̀pẹ̀ ẹbẹ̀ tán o. They've dredged all the sand that is there. Tókun bá ya, gbogbo wa la ń lọ sí. If the ocean overflow is Wọ́n going ti to gbọ́n affect yẹ̀pẹ̀ everyone. ẹbẹ̀ tán They've dredged all Sanwó-Olú. the sand that is there. Rán Governor Sanwo-Olu àwọn of Lagos State. Minister of Minister Housing, of Housing, tell Commissioner your of officials, Housing kó lọ tell the bẹ̀. officials to go there Wọ́n to go gbọ́n and see what's yẹ̀pẹ̀ happening. yẹn tà. They've dredged all the land there. Àwa ti sọ tiwa o. It has exposed that area now. Ọba àdẹ̀wà to serious dènà de erosion. wa wa ò jí sòrò anybody. Tó bá rí bẹ́ẹ̀, lórílẹ̀‐èdè a ò ní sunkún. Àmín. Àwọn tí ń dààmú wa, ariwo ẹkún ó máa sọ́n lé wọn. Àmín. Ògo ni forúkọ Olúwa. Hallelujah. Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Hallelujah. ẹ̀yin èèyàn mi òun lẹ ti gbọ́ yẹn o tí wọn bá lè rí kanú àwọn alàgbà yìí ọ̀ méjì mẹ́ta tí wọ́n so wọ́pọ̀ tó ń bẹ̀rẹ̀ sí í fi àwọn àdúrà tó lágbára tó ń bẹ̀rẹ̀ sí í fi ránṣẹ́ sí àwọn èèyàn yìí àwọn ọba gan máa join àwọn èèyàn máa join wọn bọ̀ tí gbàdé pé àpò oníkálukú lóníkálukú ń jà sí anyway ọlọ́run á kó máa dáàbò ẹ̀ bo gbogbo àwọn tí ààbò ẹ̀ bá ká lórí wa ọlọ́run á máa dáàbò ẹ̀ bò wá ọlọ́run níjà ṣìrìn ọlọ́run níjà kó sọ́wọ́ torí eléyìí tí wàá tójú sí wa báyìí kí Trump ya tètè máa bọ̀ ní o torí eléyìí ti sú wa báyìí please don't forget to subscribe like and share this is CrossblogxTV. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wọ́ ojú olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.